ọlọ́run tó ṣe yìí a dúpẹ́ ọlọ́run tó ṣe yìí ó ṣeun. ọ̀gá mi ti fún mi ṣẹ́jú ẹ̀yin ní oníjẹ́ pẹ́ ọ̀nà lọ́rin sí jìnnà púpọ̀. wàyà sọ ìbálẹ̀ akílẹ̀ wọlé. bí fọ́nrán ọba dẹ̀ sí yà yín wọ́n máa wò nù kámẹ́rà. àná lọ àjàlá ní mínísítà. ìzá àrọ́fta mínísítà kọ́dà àrọ́fta mínísítà. wà ìsálàm tààrífù fàlìyà àrọ́fta mínísítà. làánà làkàlìkùn làánà. jala ala aji kule mi nista almarikazi. ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ ní jókòó kọlọ́njàrí yín pé. ìkàlẹ̀ bàbá mi àgbà oníkan kọlọ́n máa pa bàbá wa. bàbá mi àgbà oníkan àlùbáríkà yín là ń jẹ́ náà fi fún wa ní Mákà. àlùbáríkà yín là ń jẹ́ náà fi náà wà ní mọ́tò. bàbá mi àgbà àwọlù sọ́ọ̀lìyìn àfa àgbà tó yanjú nínú ayé àfa olówó onímọ̀ anákìá bá dàlẹ́ mọ́ rí fa kò ní bàbá bá wa àwọlù sọ́ọ̀lìyìn ìsìnkú owó yín láyé a sì máa ń dákọ̀ yín nínú ayé. àwálù sọ́ọ̀lìyìn bàbá ti wà ti pẹ́ nínú ayé owó mi lódìdí ni lọ́dọ̀ bàbá wa àwálù sọ́ọ̀lìyìn kọ́lọ́run ìjàre bàbá pẹ́. bàbá olólùfẹ́ mi wọ́ládùn ní yẹ́sì kọ́lọ́run ìjàre bàbá pẹ́ nínú àwọn tó ń fẹ́ mínísítà dénúdénú. bàbá wa ládùn yẹ́sì kíkí jù báyìí lọ mo fi tí wọn mo fi kí gbogbo àwọn àyè máa pátápátá. bàbá mi àgbà alikali ọ̀gá mi yányán. bàbá mi àgbà asarudi bàbá mi àgbà kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn. bàbá mi ajísọpẹ́ àsìpa nílùú Òṣogbo àti ń jẹ nínú ọ̀la àwọn ti pẹ́ olóòtú ọmọ ìyá mi dáadáa. ọkọ ìyàwó ọjọ́ òní àkìyìn kú oríire. fámìlì yòókù ẹ kú oríire. fámìlì ìyàwó lápapọ̀ ẹ kú oríire tọ́lọ́hún tá a dájọ́ lé lọ́wọ́ tó sì ní ó bá wa láyé àṣekòso tó yẹ wá àfi ká máa dúpẹ́ kòso tó yẹ wá àfi ká máa dúpẹ́. orí nítorí bàbá mi ají sọ pé àṣìpà nílùú Òṣogbo kọ́lọ́hún járí bàbá pẹ́ máa wá sọ pé la ilaha illallah ọlọ́run tóbi. ọ̀gá mi ìṣẹ́jú méjì náà ló kù. La ilaha illallah ọlọ́run tóbi. orí ọlọ́run láyé fọ́rin kò kéré tóbi àná ọlọ́run sànúwà rígbà làwọn fi ń dúpẹ́. La ilaha illallah tí bàbá mi àṣìpà ló ṣòfò. orí ọlọ́run èso láyé mi kò kéré ó tóbi àánú ọlọ́run ṣàlùmí rí gbà ní mo fi dùgbà. àmìkù sábàbù nílùú Òṣogbo yé la ilaha illallah àní ọlọ́run tóbi. orí ọlọ́run láyé fọ́rin kò kéré ó tóbi àánú ọlọ́run ní bàbá rígbà la fi ń bá wọn dúpẹ́. ọlọ́run tó ṣe láyé mi kò kéré tóbi ọlọ́run ṣàlùbí rígbà ní mo fi dúpẹ́. fóònù ó yá ó ti rẹ̀ lásán yìí ó ti rẹ̀ lásán yìí aṣọ àpọ́nlé tó ti dá mọ́yẹ ọlọ́run máa ń fà yá mọ́yẹ lára ó ti rẹ̀ lásán yìí ṣé ìwọ́n ní ọkọ ìyàwó àṣẹwò Abdulrahman ni ó. aṣọ àpọ́nlé tó ti dá mọ́yẹ bàbá máa ń fà yá mọ́yẹ lára. iye ó ti rẹ̀ lásán yìí ọkọ ìyàwó. ó ti rẹ̀ lásán yẹ bàbá mi oníkan aṣọ àpọ́nlé tó ti dá
dámọ̀ ẹ̀ ọlọ́run máa fà ya mọ́ ẹ̀ lára Adìyẹ ó tí ti wọ́n rẹ̀ lásọ yìí. bàbá mi àti ìbálòsọ fún ọmọ ìyá rẹ̀ mi. ajá wa aṣọ àpẹẹrẹ tí dámọ̀ ẹ̀ ọlọ́run máa fà ya mọ́ ẹ̀ lára. iye ṣẹ́wù fọrin ló kọ́ wa ìjọ ọkọ ìyàwó ló kọ́ wa ìjọ abáyẹ̀dúpẹ́ ṣẹ́wù fọrin ló kọ́ wa jọ 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 abáyẹ̀dúpẹ́. ọkọ ìyàwó ṣẹ́wù fọrin mi bàbá mi àlìkálí ẹ má ṣe bínú mo retí bàbá mi aṣípani ó rí i pé ọ̀gá fún mi láyè tán yẹnyẹn kò ní bàjẹ́ láyéláyé ṣé ìfọ́rìn ó ti rẹ̀ lásán yìí o yé ó ti rẹ̀ lásán yìí aṣọ ọpọlẹ tó ti dámọ̀ ẹ̀ ọlọ́run máa ń bá ẹ̀yà mọ́ ẹ̀ lára ó ti rẹ̀ lásán yìí ó wọlé ẹkú ìpalẹ̀ mọ́ àti wọ́n lásán yìí. aṣọ ọpọlẹ tó ti dámọ̀ ẹ̀ ọlọ́run máa ń bá ẹ̀yà mọ́ ẹ̀ lára. bàbá mi àwa ló sọ lẹ́yìn lódì ìdí mo fẹ́ gba alọ́gọ́ bàbá mi torí pé ń gbowó lọ́dọ̀ bàbá rí mo sì fẹ́ kọ́ lámì lẹ́ni. bàbá wa àwa ló sọ lẹ́yìn káàrí bàbá pẹ́ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá bàbá wa iye owó tó pọ̀ fún bàbá bàbá àwa ló sọ lẹ́yìn iye ó ti rìn lásọ yìí o bàbá ó ti rìn lásọ yẹ bàbá olówó lágbà aṣọ àpẹẹrẹ tó ti dá máa ń ọlọ́run máa ń fà ya máa ń lára ó ti rìn lásọ yìí o iye ó ti rìn lásọ yẹ aṣọ àpẹẹrẹ tó ti dá máa ń ọlọ́run máa ń fà ya máa ń lára. bàbá mi oníkan àná kí a bá dálé máa ń fa ìlàfẹ́ mi ní ìlú Ìlọrin. orí ẹja gbẹ̀ǹkẹ́ wa lárugẹ bàbá mi àgbà oníkan àti wà tipẹ́tipẹ́. oníkan bàbá wa ni oníkan bàbá wa ni. bàbá mi oníkan oníbàjẹ́ láéláé. ìbànújẹ́ kọ́ ní ká bàbá mi àgbà oníkan kọ́lọ́run járe bàbá pẹ́ bàbá ti mú wa lódìdí iye kọ́lọ́run máa pa bàbá wa bàbá oníkan ẹ̀mí gígùn fún bàbá wa àlàáfíà fún bàbá wa iye owó tó pọ̀ fún bàbá wa ìsìjàbà lọ́pọ̀lọpọ̀ tó ń lọ ó yà sọ pé láyìlá àyìlá Muhammadu Rasulullah ó yà. La ilaha illallah Muhammadu Rasulullah. orí bá ajísọpẹ́ lọ́sọ̀gbọ́ ọ̀dọ́ wọn ni bá gbàsọ̀ kalẹ̀ ají ike olóyè mínísítà àsìgbà lóṣogbo àsìgbà lóṣogbo bóyá rọ́bà náà àtinà àsánàtà fìdùnà ìkàdí àsánàtà wákìnà àsàbànà ọlọ́run lọ́dún táwa yìí fọlọ́ kárí àwa wọ̀nyí ṣùgbọ́n búburú kí lè yí kó má ṣe jẹ́ táwa wọ̀nyí ọlọ́run kó wọ́n láyé fẹ́ tó ní sànábì tó sì fẹ́ tó sì tún ṣe láyé fẹ́ gbogbo táwa náà fẹ́ ọlọ́run má ṣe bá wa fẹ́ kódà bá wọn kan ò fẹ́ ọlọ́run má jẹ́ ká pàṣẹ ká má ṣe wálé ayé ìyàsán àwọn lálẹ́ pẹ̀lú ọ̀sán ọmọ bò wọ́n lè rí i. tó bá ti fẹ́ pé mínísítà mọ́ Fàlájì kún sọ pé yá Alhaji bàbá mi àlìkálí yá Alhaji mínísítà. Táyé mo bá kéwulé lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo wa náà wá sẹ̀sán fẹ́ ń bí ni fọ́nìn náà amódedùn lòun náà gbogbo bó tilẹ̀ wù kó há tó fọ́nìn máa fún kálukú ní ẹ̀tọ́ tiẹ̀ náà kódà ńgbà tí bàbá mi rí mi mo mọ̀ pé ní bàbá wí lé àmọ́ wọ́n rí i pé ní ìfẹ́ fọ́nìn náà ni àìsùn kan la ṣe mọ́júmọ́ tàná ọ̀kan náà la tún ṣe mọ́júmọ́ àárọ̀ yìí ńgbà tó dagun márùn-ún a tún kì mọ́tò mọ́lẹ̀ pé a gbọ́dọ̀ dọ́dọ̀ fọ́nìn
agbọ́dọ̀ dọ́dọ̀ fọ́rìn ó tẹ̀ já sí pé iṣẹ́ mi tún dún lé náà ń lọ ní àárọ̀ ọ̀la àbá oníkan báyìí kọ́ la lo àláfíà wọn o ó kàn wá bẹ́ẹ̀ ni o kọ́lọ̀ ń kójá rí pẹ́sà èèyàn gbọ́dọ̀ dọ́dọ̀ fọ́rìn kódà bí gbogbo ọ̀nà Ọ̀yọ́ bá ń rin mọ́ mọ́tò èèyàn ní wò yún fọ́rìn ni ó máa wò kò ní wo mọ́tò tí ń rìn